Bangbani, Kamoraju, Imunika, Inuji, Imunika, Kojagbori, Ashebi. All the love, everything I show to you. I can't just believe you can't do this to me. Yeah. The love I showed to you without God, I will forget everything. Yeah. Àdìgbòlò ni wọ́n wá ní kúrà, irọ́ ni wọ́n pa, wọn ò fẹ́ ní fẹ́rẹ̀. Ituka, 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 divorce, divorce, divorce. Ituka, Ituka, divorce, divorce, divorce. Ituka, Ituka. Ìyàrá agbẹ́mọ́jà òsì, àjàmọ́ parí lọ́lọ́run kò fẹ́. Rántí, this is not how we started. Rántí, kò ń ṣọba ìbẹ̀rẹ̀ lẹ́yìn. Divorce, divorce, divorce. Ituka, 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 Ituka. Divorce, divorce, divorce. Ituka, Ituka. Divorce, divorce, divorce. Ituka, Ituka, Ituka. Kamoraju, Imunika, Inuji, Imunika, Kojagbori, Ashebi. All the love, everything I show to you. I can't just believe you can't do this to me. Àdìgbòlò ni wọ́n wá ní kúrà, irọ́ ni wọ́n pa. Sórí wíwálé tó wálé, mo fẹ́ kó wá take over from me as the CEO of my company. Nítorí pé àwọn tí mo gbà síṣẹ́ dédé, tèmi lérò pé mo fojú jọ́nú lé iṣẹ́ mi. Ọkàn wọn ń bẹ̀zù owó mi ni. Níṣe ló ń kówó jẹ. Tí n bá dẹ̀ sọ pé kí n gbẹ́ lómi láti fi replace wọn. The same thing àwọn yẹn náà máa ṣe. Èmi àti mọ́ mi, àwa foríkorí àfikún lókun. Àwa decide pé àwa náà bímọ tó ti dàgbà náà, tó dẹ̀ kàwé tó mọ nǹkan tó ń ṣe. So àwa wòye pé ó ti dàgbà tó láti take over from me. Thank you, Daddy, for this great privilege. Actually, Màtí mi náà bọ̀ nílé, ó ní nǹkan tí àwọn nǹkan tí mo ní in plans tí mo fẹ́ ṣe. But they can actually wait, you know? I will do anything for my daddy. Oh? Yes, you can count on me. That is my baby. I trust you. Okay, that is my baby. Actually, sorry, tí daddy ẹ sọ yẹn kò dí ìtẹ́mi àti ẹjọ́ ń sọ̀rọ̀. You have to work on that one too. Please, mommy. That is just son now. Yes, but o need adé orí. I know, but please give me time. Daddy, imagine what's going on right now. Ever since I got back, I let mommy ma see me. The same thing don't so mama saw. I need to do this. I need to get married. I need my grandchild. Come on, mommy. I need time. I mean, you don't need time, but you are not getting younger. Look here, Faye. Daddy. Òtọ́rọ̀ ni ká máa sọ. Ọ̀rọ̀ tí mọ́mí ẹ̀ ń bẹ̀ sọ yẹn, òtọ́rọ̀ ni. Ilé obìnrin ò pẹ́ ṣù èyí. And àwa náà ti ń dàgbà. A fẹ́ rí ọmọ wa. Accepted. I need grandchild. Yes. But
kò lè expect me to get any son-in-law for you. No. So I need to look out for a responsible man. Somebody take me ọ̀rẹ́ mi àti ẹjọ́ra wa. Tọ́pọ̀ ọ̀rọ̀ wa máa jọ yíra wa, mommy. Fashion it into your plan. Okay, mommy. Ìlọ. Mi tiẹ̀ wá dá wọn mọ̀mọ́ pẹ̀lú bó ṣe dírẹ́sì yìí. Lọ́yẹ̀ Òkèrè. Níjọ́ tí ò bá lọ bí iṣẹ́ tó bá rí, ó máa di gbogbo ẹ̀. Lọ́yà náà ò bá di. Thank you, sir. Thank you for the compliment, sir. Ṣàlàáfíà ni. Àlàáfíà ni, sir. Àdúpẹ́. Ó ní nǹkan kan tí ó ń disturb mi, tó ń bother mi gan tí mo wò pé mo ní láti share pẹ̀lú yín. Ìdí nìyẹn tẹ́ fi rí mi lénìí. Ọ̀rọ̀ MD yín tẹ́ change orúkọ ẹ̀ and all that. Me really understand. Ẹ jọ̀ọ́ ṣé ìwọ̀n wà competent tó ni àbí I don't. Ẹ wo di lọ, ó fẹ́ jọ bẹ́ẹ̀. MD mi, ó fẹ́ fẹ̀dí mi síta. Mo dẹ̀ wí pé kó tó fẹ̀dí mi síta kémi náà gbèdì wọlé. Sórí MD mi tí wọ́n ń wò yẹn, ṣé o mọ̀ pé orúkọ ẹ̀ wà nínú gbogbo ìwé tó wà ní ọwọ́ ẹ̀? Nítorí pé ó ti mọ̀ pé orúkọ òun wà ń bẹ̀. Gbogbo owó tó ń wọlé iṣẹ́ níṣe lòun àtọwọn kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní swindle owó mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣòwò mi mọ̀kú. Mo wá wò pé kí ilé iṣẹ́ mi tó fold up, àwọn Yorùbá ní ojú alákànfin ṣọ́rí ìmọ̀ ayọ̀. Nígbà tó yẹ pé àwa náà bímọ, ọmọ wa ti dàgbà, ó dẹ̀ kàwé dáadáa, ó wà intelligent. So ká kú bí ọmọ wa ká gbé síbẹ̀. Tó bá tẹ̀ wá jẹ́ òun ló ń ṣe kátikàti, àmọ́ pé ẹ̀jẹ̀ títí wa nìyẹn. But sir, ṣé ẹ dẹ̀ feel pé ọmọ yín máa lè handle company dáadáa ṣá? Kí ni lọ́ọ̀yà ń sọ yìí? Mo mọ ọmọ tí mo bí dáadáa. Very smart lady. Mo mọ̀ ó máa fi bẹ̀yẹn lẹ̀, ó máa ń dùn ẹ̀. Ọmọ ta kọ́ tó lọ kí ló wá lọ kàwé fún? Very smart, very sharp. Tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, kò sí problem, it's okay by me. But mo kò tún wò pé ọmọ yín ṣe feel pé ó máa lè handle ẹ̀ ṣá. Má wo kọ́kọ́, má wo, àwa gan ti wò, a ti wò kó tó dé. So she's the new MD of that company now. Because I fẹ́ kó ṣe fún wa nìyẹn. Wọ́n ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, no problem. Kò sí problem. Báyìí ni ṣe fẹ́ ṣe. My dear, mo kàn ń ro nǹkan kan ní o. Àwọn àgbà. Pé since the faith ti dé, tó dẹ̀ ti take over the leadership of the company. A ṣe jẹ́ kí the former MD kó máa bá tiẹ̀ lọ. Former GM yẹn kó máa bá ti tiẹ̀ lọ. Ó rí pé kà ni ẹ. Ìkà ni ẹ. Ládùúrú gbogbo nǹkan tí wọ́n yẹn ṣe nínú ilé iṣẹ́ yẹn, kì í filẹ̀ kó máa bá ti tiẹ̀ lọ àbí kó máa gbówó mi lọ just like that. Èmi kàn wò pé kẹjẹ ká tread gently. Don't go there. Don't go there. Wo ṣó fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ bọ́ọ̀ yẹn máa ṣẹ̀wọ̀n. The only reason tí ò fi ní ṣẹ̀wọ̀n òun ni pé gbogbo owó tó kó jẹ́ nílé iṣẹ́ mi yẹn kó wá bó ṣe máa provide díẹ̀ àbí kàn family ẹ̀ provide díẹ̀. I provide díẹ̀ á fẹ̀wọ̀n jura. A máa lọ sí court. Ó ti mi ò ní lọ ìgbà tí mo ti sọ fún lọ́ọ̀yà mi pé kó gbẹ́jọ́ lọ sí court. Àbí kí ló ń sọ lẹ́nu yìí? Ó dàbí ìwà àti bọ́ yẹn. Ṣé àbí ó ń pín owó fún wọn náà ni? Báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ṣé ti àìrówó repo ni àbí tọ̀ wọ́n yìí? Dẹ́dẹ́ o, má bá mi sọ ọ̀rọ̀ bọ́ yẹn mọ́. Gba 5,000. Ṣé máa wọlé sí máa bu ráìsì àti gàrí àtẹwà. Àwọn fẹ́ mi ò lè lùbọ̀. Tí máa ti wá rí lùbọ̀, máa mọ bó ṣe máa dọ́dọ̀ ẹ̀. Kò máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọkọ̀ èṣù ti gbọ́. Orí mo mọ̀ pé kò sí tójú òrìrì. Bẹ́ ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí nígbà tí ògo ọkọ ẹ̀ tó bá búyọ tọ́lọ́run gbàánú dé sí yín. Àdúrà tèmi ni wípé Ọlọ́run jẹ́ kó fi mú ẹ. Ó ti máa mọ̀ fún mi màámi, Wálé ò kì í ṣèyàn bẹ́ẹ̀. Mo jẹ́ rẹ̀ kò tiẹ̀ jẹ́ ṣerú ẹ̀. Mo jẹ́ rẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀, mọ̀ pọ́ mọ́ dáadáa ni. Èmi náà tẹ̀lé lọ́mọ dáadáa. Mo
gentle. Agbára Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀ sí wa yìí. Ẹ máa ráàánú gbà lágbára Ọlọ́run. Mo ti wọ bẹ́ẹ̀ fún díẹ̀ díẹ̀. Okay, ẹ ṣé mà. Daddy! Daddy! Mommy! 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 Oh, I'm doomed. I'm doomed. Daddy! Daddy! Kaluwale! Ẹ gbà mí! Mommy! Daddy! 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 I'm doomed. Daddy! Daddy! Who did this to my father? Who did this to my father? Daddy! Mommy! Miss Faye, these people don't have the right to put laws into their hands. And when they need ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fún mi láyè kí n ṣiṣẹ́ mi. The law. I understand it totally. Ọ̀rọ̀ yín yé mi. Tẹ́ bá rántí pé the last time dájọ́ sọ̀rọ̀ àti conclude pé a máa ṣe case. But mo láti run it through màámi pé àwọn tó pa àwọn parents mi wọ́n ní lọ scot free. But mama was of the opinion wípé àwọn ò fẹ́ kí n ṣẹjọ́. Reason tí mo ṣe ní ẹ wá kẹ́ wá bá mi lọ́fíìsì ni. Mo ní káwọn náà wà mí báyìí. Bí àtàwọn bá tún ṣàlàyé fún yín better. I understand because you keep convincing me to go ahead with the case, but mommy has, a different opinion entirely. So, Mama, àwọn lawyer wa nìyẹn. Àǹtí lọ́yà, ayé rẹ̀ adá ò ní ṣiṣẹ́ sí. Sórí ní kòríta bídè, lè ṣẹjọ́ o. Ká ní pé bàbá rẹ̀ gbọ́ tèmi ni. Ìní kúkú ó kú yìí, máa bọ̀ fà, máa bọ̀ ṣẹjọ́, máa jẹ́wọ́ hàn, máa jẹ́ kí wọ́n mú ètò ló ṣe pa. Wọ́n pọ̀ ní ìsìn kí ìtúbí kíyè náà tó máa ṣẹjọ́. Olóògùn náà kan gbọ́dọ̀ rìn létí omi. Yèsì ló kù mí kú, ọlọ́mọ jẹ́ ń sunkún ọmọ, ọlọ́mọ jẹ́ ń sunfọ̀ alẹ́. Màámi kankan ò lè ṣe mí, kò sẹ́ni tó máa pa mí lágbára Ọlọ́run. Ṣé ti gbọ́n sí lọ́yà? Lẹ́sẹ̀jọ́ o, ní kòríta bídè, ẹ̀fàwé ẹjọ́ ya, ẹ jẹ́ ká fi gbogbo lọ́lọ́run lọ́wọ́. Ìdájọ́ Ọlọ́run ju tèèyàn lọ o. Àbí kílẹ̀ tí mo wí? Mama, ordinarily, àwọn people yìí, ó yẹ kí wọ́n kojú òfin ni. But nǹkan tẹ̀dẹ̀ wá sọ pé ẹ fẹ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe but kò yẹ kí wọ́n kọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kí wọ́n kojú òfin. Yeah, they should be brought to book. Lọ́yà, ẹ fòfin sílẹ̀. Let it go. Ọlọ́run á ṣèdájọ́ when the time is right. So about the property ti aṣọ yẹn, ẹ ká lọ sọ yẹn ní. Mami, ẹ wò, ṣé máa wá lọ sí restaurant office kẹ́ jẹun náà. So màá yẹ náà ń bọ̀ bẹ́ẹ̀ sìn. O ṣé o lọ́yà, o ṣé ọkọ mi. But irú ọmọ wo ló fẹ́ yànà? How many times did I tell you not to be playing with those neighbors? Don't tell me you are sorry. Ọjọ́ tí n bá tún rí ẹ kò ṣeré pẹ̀lú wọn. You see what I will do for you. Hello, baby. Okele. Ẹ káàbọ̀ jàre, ẹ káàsàrò. How are you, my daughter? Kí ló dé, kí ló ń ṣẹlẹ̀? Mo ti sọ fún kó má máa bá àwọn ọmọ neighbor yẹn ṣeré, mo yẹ pé àwọn ti pọ̀ jù. Shama, take it easy. Darling, I have good news for you. For us. At last. Mo láyọ̀ láti sọ fún ẹ pé mo ti ríṣẹ́. Wow! Really? Yes. Thank God o. Ọlọ́run ṣe wọn. In fact, ìyanu ńlá gidi ló ṣẹlẹ̀ sí mi lónìí. Ọ̀rẹ́ mi kan wà tí ó jẹ́ kí mi àti ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tá pàdé of recent mi mọ̀ bóyá mo rántí sọ fún ẹ. So wá ní kí wọ́n bá wọn ní company dáàdì wọn. So gbà tí mo máa débẹ̀. Could you believe pé ó ní kí n resume as manager company dáàdì ẹ̀ níjọ́ Monday. Ọlọ́run ò ṣe o. I swear I can't believe it. Àṣé gbogbo àdúrà wa tá ń gbà látijọ́ àṣàdúrà wa ń gbà. Àṣọ náà wọ́n bí tọ́lọ́run bá fi ń bá wa dì ní. Bẹ́ẹ̀ni. Baby, I'm so happy. Olúwa ṣe o. In fact, this is very good. Good day, everyone. Good day, ma'am. Okay, just a short meeting we're having now. I will not be taking your time at all. Mo kàn fẹ́ people in mind wá sílẹ̀ ni pé àwọn ní new staff in the person of Mr. Olawale Banjoko is going to be taking the post of the MD. So, mo fẹ́ kí gbogbo wa ká prepare.
mo kàn fẹ́ mú wá fún yín mo fẹ́ kẹ́tì mọ̀ wípé a ní new staff and it will be resuming anytime from now. I want all of you to be at your best behaviour. Mi fẹ́ kí anybody misbehave because ẹni tó bá misbehave òun ni màá fi ṣe scapegoat. You know, ten on that ti kọjá àti gbogbo yín ṣe bó ṣe wù mí. Now I am in charge and as such I do not take any nonsense. Is that understood? Yes. Thank you very much. Láti ìgbà tí mo ti ṣiṣẹ́ bíbá yìí mi wà kúrajì mi ṣàṣemáṣe kankan ẹjọ́ ẹ má gba ìjẹ́ lẹ́nu mi I'm doing my job perfectly ma please ma don't sack me. ẹjọ́ bá mi kó bá bẹ̀rẹ̀. No, not at all. No one is taking your job from you. You still have your job. You are only going to be assisting the new manager, okay? All right, so is that all? Yes. Thank you. Doing my job. Kí lẹ́yìn wá ń dúró tẹ̀ wò? Wọ́n ní kẹ́kẹ́ bẹ̀rẹ̀ ṣe ìgbà. Wá kí ni wọ́n ṣe kún rẹ̀? Òwe ńlá ló pa fún mi. Àlèyàn ṣe lálejò báyìí lórí ìjọ. Ó ra àlejò kọ́ lélẹ́yìn. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ká mi lára ju ọ̀rọ̀ àlejò lọ. Èyí máa wo sísá níwọ̀n. Kí lè imagine kí ọ̀gá Adékọ̀ọ́ dédé gbé ẹni yìí wá kó sọ pé òun fẹ́ fi jẹ general manager lé wa lórí. From nowhere. Ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tó yẹ kẹ́kọ̀ọ́ lè fojú pẹrẹ mú o. Ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán o. Ìyẹn fèyí Kẹ́mi. Bẹ́ẹ̀ ni mà. Ó ń yẹ èmi gan fún ara mi lẹ́nu. Ejò nítorí Ọlọ́run mà. Ẹ má máa wọ ọ̀rọ̀ yìí níwọ̀n. Fèyí Kẹ́mi lọ gbé aláwọ̀ òkú wá. Ó ní kó wá sí general manager ilé iṣẹ́. Ó sùn mí o. Ẹ gbà mí. Níbo ló ti rí aláwọ̀ òkú? Mo ti ẹ̀ ṣúrọ̀ dáadáa wípé oògùn ló fọ́gà. Torí tí ò bá ń ṣoògùn ni a kò lè bóyá kàwé o bóyá kò kàwé o kò sẹ́ni tó mọ̀ ó wá mú wá pé yes kó wá jẹ general manager ló wá. Ẹ má dákẹ́ o ìdí yẹn gan lèmi gan fi gbéra tí mo ní kí n wá sọ fún yín. Ó ṣe ìyá mi ṣé ó rí good morning láàárọ̀ làbá yìí èmi ló máa kọ́kọ́ fojú rí. Ihun tó bá yí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ á ṣàlàyé fún mi. Tó mi nìjẹ́ kọ́ mi wá bá ti wá jẹ́ o. Ọmọ ẹgbẹ́ ni ọmọ ẹni ní o. Ó ṣe ìyá mi ò ní dààmú. Ewu ẹ jẹ́ kí èmi tètè máa lọ ṣùgbọ́n ẹjọ́ nítorí ọlọ́mọ tó lọ́wọ́ bá bí. Ẹ má sọ fún pé mo wá ṣòfò fún yín o. Ẹjọ́ torí tó bá mọ̀ wọ́n máa gbàjẹ́ lẹ́nu mi ẹjọ́ má gbàjẹ́ lẹ́nu mi. Ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu ẹ nígbà tí mi ò sọmọ kékeré ṣé mo ṣẹ̀ṣẹ̀ dáyé ni kò lè mọ nǹkan tán. Ìyá mi ò ṣe ò ní dààmú. Ọlọ́run ò nífẹ̀ẹ́ ọ̀nà tí ẹ náà ní bàjẹ́. Fèyí Kẹ́mi ẹ jẹ́ kí n máa lọ. Kò ní kí sáré wá sọ fún yín ojú. Nígbà fọkọ ìyá mi. Fèyí Kẹ́mi. Ẹjọ́ kí làwọn ọmọ ìfẹ́ sọ? Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo gbọ́ nulẹ̀. Ẹ má gba tẹni tó wá ṣèké fún yín. Ṣẹ́yìn rò pé sista mi fẹ́ ilé ṣe bẹ́ẹ̀. Ẹ wò advice tí màá fún yín. Ẹ wá òtítọ́ ọ̀rọ̀, ẹ wá òdodo ọ̀rọ̀ kẹ́ tó jà. Kò lè ṣe. Wọ́n parọ́ mọ́ ni. Ẹ ń gbópò nù. Wọ́n lè yàn gbé èèyàn aláwọ̀ òkú kan wá kó wá sí general manager lè ṣe oní kò lè ṣe. Ẹ ń gbọ́ járù kan náà nìyí. Wà ní kò lè ṣe. Ọmọ yẹn ò lè parọ́ torí kò ń ṣọmọ burúkú. Ẹ ò mọ́ mi. Bẹ́ẹ̀ni ẹ sọ̀hún. Ẹ tó ní kẹ́ má jẹ́ kẹ́ni bọ́dì. Má jẹ́ kẹ́ni kankan gbọ́. Irú ọbẹ̀ wo òun nìyẹn. Oníjáwí. Darling, 2 weeks tó ló fẹ́ lò yẹn ti pẹ́ jù. 2 weeks wà wà fún wálẹ̀ for 2 weeks ó ti pọ̀ jù. Bèbí má ẹ̀ka ya láìmọ̀ọ́rẹ́ o. Ṣé o mọ̀ pé ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ lọ́rọ̀ lé ayé? Ìgbà kan wà tí a máa ń complain pé ọkọ mi ò níṣẹ́, ọkọ mi ò rí bí gbà lọ, kò sí nǹkan tá a máa jẹ. Nísìnyí tọ́lọ́run ti wá ṣe ànáwó ẹ̀ fún wa, tá a dẹ̀ ti ń rí bí gbà lọ lórí ọ̀rọ̀ iṣẹ́, má jẹ́ ká complain o. So 2 weeks ò pẹ́ jù. Ṣé o mọ̀ pé ebi ò mọ̀ pé nìkan ò yó, iṣẹ́ ajé ò dẹ̀ gbà bójì. Ìwọ náà dẹ̀ mọ̀ pé ọmọ tó bá mówó délé òun níyàwó ẹ̀ máa yìn kò tẹ́ ṣe rúwọ́ tó láìkì owó yìí. So baby kó tó díjú ẹ báyìí kó tó là mo ti lọ mo ti dé. Okay, alright, kí lẹ fẹ́ jẹ? Anything tẹ́ bá ṣe fún wa la máa jẹ. Mo bọ̀. Darling.
ẹ̀yin èèyàn mi Ọlọ́run máa gbà mí o gbogbo nǹkan tí mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta nínú company yóò tójú sú mi o. kí ni nǹkan tó ń yẹ lẹ́nu ṣọlẹ̀ plaster mojú ni so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò mọ̀ wá ní pé o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń yẹ lẹ́nu. èwo ni ìbéèrè tó ń béèrè ọ̀gá gbé èèyàn wá jọ ọ̀gá lórí ọ̀gá wa ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ṣé yóò mọ̀ pé ó ń fẹ́ra wọn ni. ṣé ẹ̀yin ò fẹ́ mọ̀ anything tó ṣe ṣé gbogbo bá sùn síbì kan náà ẹ fẹ́ kọrí síbì kan náà ni ṣé ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n mẹ́rù lẹ̀ fúnra wọn náà. ẹ̀yin èèyàn kí ni ẹni tọ́gà gbé wá kí ló ṣe fún yín. gbẹgbẹgbẹgbẹ sọ ta ló pẹ sọ̀rọ̀ kí ló kọjú náà sàpẹ lọ́rọ̀ tó wà nílẹ̀. ta ló pẹ sọ̀rọ̀. ẹ wò gbogbo yẹn sọ pé ẹ̀mọ̀ kankan àtìgbà tí bọ̀bọ̀ ti wọnú company mo ti mọ̀ bó ti ń tẹ̀lẹ̀ tó ń tẹ̀mú ẹ̀mí mo ti mọ̀ pé kankan lọ. àwọn wọlé tá hey you go down there hey you stand up. kí ló ṣẹlẹ̀ níbà why the noise my office never rí my friend everybody should go back to the sea. àwọn onírúurú àti ọmọ kankan look at them just look at them wọ́n sọ bí báyìí bí pé ilé ọjà náà wà. Stupid people. And you, make sure you bring the purchase order to my office, okay? Fáìlì náà ni tí ojú fáìlì gbé fáìlì wá gbé fáìlì rẹ̀. Nígbà tí mo rí 150 nínú àkáǹtì mi, ẹ̀rù bà mí mú ní 150k. Ta ló ju owó sákáǹtì mi? Mi lẹ́ni tí ó lóun fẹ́ sẹ́ndì owó. Mo tún wò pé àbáwọn báǹkì rẹ̀ torí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó owó máa ń bọ́ sínú àkáǹtì bó tẹ̀ ṣe pé ẹ̀ní rí ìgbà kan tó fa nǹkan wọn yọ. Ìyẹn ló jẹ́ kí n pè é pé nǹkan báyìí máa ṣe sórí tó lọ́kọ ẹni báyìí. Inú mi dùn ni Ọlọ́run á máa wà pẹ̀lú ọkọ ẹ̀ ojú ò ní tì í ọwọ́ ẹ̀ á máa ròkè iléeṣẹ́ yín ò ní jóná. àmín Jésù. Inú mi dùn kó bá ń kí o kó bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. màá jíṣẹ́ fún ẹ̀yin náà ṣèyàn bẹ́ẹ̀ màmí oúnjẹ ọmọ ni ẹ jẹ́ pẹ́ lórúkọ Jésù. Tó bá yígbà tí mò ń wá bí wá gba gàrí wá gbèlùbọ̀ wá bọbẹ̀ tó bá pẹ́ sọ fún mi kí n kọ̀ sílẹ̀ ṣé wo ilé máa ṣẹlẹ̀ ẹ̀yin náà ṣèyàn bẹ́ẹ̀. kó kọ́kọ́ ẹ Ọlọ́run ò ní ṣe mí ní ìyá bẹ́ẹ̀ láyé mi èmi ò ń ṣe ìyá kìíní kọ́ ọmọkùnrin ọkọ èmi máa ń fìdí ọmọ orin lẹ́ ńlé ọkọ ni ẹran kí là jẹ rí kí ni ò ṣẹlẹ̀ rí èmi tiẹ̀ máa ń fẹ́ kọ́kọ́ àtìyàwó bára wọn jìyà kán lè jọjọ ọ̀rọ̀ yẹn dọjọ́ alẹ́ ni èmi náà bàbá bẹ́ẹ̀ jìyà kọ́dọ̀n kó bá ń forí jì ó ní mo ṣe ń jẹ̀wọ̀n bọ́ ọ̀rọ̀ tí mo jẹ yìí tí ò bá sí yẹn ní ibo ni mo fẹ́ wà lé ni. ojú ọmọ ni máa jẹ́ pé. àmì Ọlọ́run kò dẹ̀ máa ṣe jẹ́jẹ́ gbogbo ẹ̀ á máa dùn á máa lárinrin lágbára Ọlọ́run ohun tí mo ní kó mú wá fún mi kọ́. ó wà ní mọ́tò máa ní kókó bọ́lẹ̀ sí kí lẹ ní létà máa jẹ kí lẹ ní létà máa jẹ. ìwọ sọ ohun tó fẹ́ jẹ tẹ́mi ò bá ní mo jáde nígbà tí n ti rí 150 ni mo ti bọ́ sọ́jà mo ti bẹ́ nǹkan jù sínú kiri ẹ̀fọ́ wà ṣe kí. So, I don't even like talking about it because I realize sometimes I'm not just lucky. And to be when to people who are dedicated to relationships, even my male friends, they can tell you, because I'm very emotional, and I don't like, I like things happening. But okay, JP, most people, one get into wrong hands. No matter how much I dedicate my time, it's, I don't know, it's not a good experience. So you mean you don't have a boyfriend? You don't have a fiancé? Like you don't have anyone in your life? No, I don't. Actually, I broke up with my ex last month. Really? Yes. I caught him, doing a thing with my friend, my very close friend. Your friend? Yes. This is the friend that I practically discuss, my relationship, what's going on with me and my partner. Anyway, the life is full of drama, so people are funny these days. And, other times, you even get to like somebody, but due to something or situation in their lives, I'm at a be any work. And who is that person that you like or you love, you want to get close to? Honestly, I don't know. You don't even know, you don't want to talk about it. I don't even know how to say it, so... Okay, what I'm saying is, who is that person that you truly
could really like that I want to get close to you then. You know, I hope it's not what I'm thinking. But I hope it's not what I'm thinking. Right now. And it's quite unfortunate this kind of situation not warned me about it in the past. So reason to but first thing first, kọ́kọ́ ni lọ́kàn pé I'm not out here láti dálé ẹrú, no, far from it. Because láti ìgbà tí mo ti pàdé ẹ̀, mo ti realize pé o ti níyàwó and you're legally married. So okay, but can you just go straight to the point because what's in there about me already? No. You don't need to be afraid, okay? Okay, fine. I am pregnant. Sorry, for who? For you. How? Because actually the last time, I have to miss period me, so I realized, babe, it's taken. Come on, Feishara. Don't do this. Is this a joke or something? No, it's not. Come on. Now. You know I'm married. I'm legally married. That's what I said. I'm not out here to cause you any pain or cause trouble. But that's what you're doing already. I can't do that. See, Shuri might get it wrong. Oh. I'm not saying marry me. No. Hell no. What I'm just saying is, I think I owe it to you to let you know, okay, mo lóyún fún ẹ. Definitely mo lè máa bí ọmọ yìí. Pé ọlọ́mọ ọwọ́ mi. You don't need to do anything for me. This is too much for me to handle. I understand. You don't understand. You don't. Oh my God. Kò ṣáàjì pé mo fẹ́ lọ báyàwó ẹ̀ kí n sọ fún pé mo ti lóyún fún ẹ. Kò dé pé mo fẹ́ lọ gbé sórí social media or mo fẹ́ lọ sọ fún anybody. No. Kókò mọ̀ ní pé ọlọ́mọ bì kan fi tó kúlẹ̀ fún mi. But I think I owe it to you to tell you, to let you know pé ọlọ́mọ lọ́wọ́ mi. You don't have to do anything, don't worry. Okay? Adùn ní àdè èyí tó gbére ètò ga o òjé Marina ni. Àmọ́ mi ṣé mo parọ́ fún yín rí? A ní àìtí mi fẹ́ yìí ti lóyún. Ṣé dẹ̀dẹ̀ lójú? Ó dá mi lójú o. Ṣé mo pé ìgbà tí mo lọ lu 2 weeks lọ́dọ̀ máa ń gbọ́ pé wọ́n máa ń kọ́ lórí fóònù bí ọ̀rọ̀ olóko ṣoyún. Wọ́n á wò pé dàbí wọ́n ti lóyún. Wọ́n ti ní wọ́n lóyún. Lọ́run dúpẹ́. Ẹlẹ́dàá mi ò ṣe o, ẹlẹ́dàá bọ̀dá mi ò ṣe o. Adùn ní mi ọjọ́ yẹn àlè bí gèlè mi ṣe máa rí ni. Wọ́n máa ń pè ta ló ń bọ̀ ẹ̀, ẹ̀gbọ́n ìyàwó ló ń bọ̀ ẹ̀, ẹ̀gbọ́n ìyá ọlọ́mọ ló ń bọ̀. Mami, ṣe rí lọ́jọ́ náà wọ́n mú pé mi gangan ni mo là ń tì mí. Tí gèlè yín bá ti ń lọ yẹ̀yẹ̀ báyìí tèmi gan tẹ̀lé. Kí n tiẹ̀? Olókùú sòkù abidogun kéèpẹ̀ kí n tiẹ̀ ń bẹ̀ èmi ni mo lọ́mọ ìyá mi kí a ní tí ẹ̀ ń tì mí. Ṣé bí àǹtí mi ni ẹ wọ ọjọ́ yẹn. Ẹ ṣáàjẹ kọjọ́ yẹn dé. Adùn ní àdè. Dani, mo dé dining sìn. Mo rí pé oúnjẹ tí mo gbé sí bó ṣì wà ń bẹ̀ ò jẹ. Kí ló dé ò jẹun ẹ̀yin? Ṣé mi ò tí ì jẹ rárá ni? Irú question wo ni oúnjẹ wà ń bẹ̀ ò jẹ náà? Ọkàn mi ti fò nìyẹn, mo rò bí mo ti jẹun náà ni. Báwo ló ṣe máa rò pé ó ti jẹun? Ó jẹun, oúnjẹ wà ń bẹ̀. Ilé tí mo ṣe lálẹ́ àná náà wà ń bẹ̀, ó wà ń bẹ̀ ò jẹ. Mi ò jẹ yẹn náà. Ó jẹ tálẹ́ àná, mo dẹ̀ ti ṣe wàhálà dáná láàárọ̀ iná ó wà ń bẹ̀. Mi ò rántí nìyẹn, mo rà pé mò ń gbàgbé. Báwo ló ṣe máa gbàgbé pé ó ti jẹun?
ṣé yàn gbàgbé irú ẹ pé yàn jẹun ni. If you try to understand, kò sóògùn gbàgbé ó normal mo lè gbàgbé nǹkan náà. Àwọn ọ̀rọ̀ ṣẹ́ tí mò ń kó sí orí lẹ́nujọ́ mẹ́ta yìí ni so I'm trying to balance àwọn kankan but trust me I'm fine. Màá wá jẹ later. O tẹ̀ gbọ́dọ̀ jẹ ilé yìí ni. Take it easy with me. Mo sọ fún ẹ pé màá jẹ later. Wàá jẹ later. O gbọ́dọ̀ jẹ ni o tẹ̀ máa jẹ lè torí mi lè máa ṣe wàhálà dáná kó má jẹ òtítà náà wà ń bẹ títì ní náà tún wà ń bẹ tí wọ́n sọ mí pé wàá jẹ later wàá jẹ o gbọ́dọ̀ jẹ ni o. Mi ò tiẹ̀ kí n fẹ́ understand àwọn nǹkan mi yẹn kan máa I'm supposed to bring me jare. Madam sí ò sí. Kò sí nǹkan kan bàbá òkè mo fẹ́ gbéṣẹ́ kan fún yín. Iṣẹ́. Bẹ́ẹ̀. Àbẹ́ máa wo madam ni torí pé fẹ́ rán mi sẹ́lẹ̀sẹ̀ tó mú mi wá sí kọ́nà bí báyìí ẹ rán mi níṣẹ́ tẹ́ bá fẹ́ rán mi ẹ wà rán mi iṣẹ́ wà ní ìníjíṣẹ́ fún yín ni. Mo fẹ́ kẹ́ máa bá mi ṣọ́ ọkọ mi owó gidi dẹ̀ ni máa fún yín. Irúṣẹ́ wo ni. Ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ṣe ló bẹ̀rẹ̀ sí ní ó ṣàwọn kò jẹun nílé mọ́ ó ṣàmà borí mo ṣàmọ̀ pé nǹkan kan ń ṣe mo wá fẹ́ kẹ́ máa bá mi ṣọ́ bóyá ń kó bí wọn ṣé mo bí driver ẹ̀ ní ẹ máa mọ gbogbo in and out o ni mo ṣe fẹ́ gbé iṣẹ́ yẹn fún 500,000 ẹ̀ ní máa fún yín. Ṣé lórí kí n máa sọ àwọn ọ̀gá náà lè fẹ́ fún mi ní 500,000. 500,000. Ṣé ìdẹ́pẹ́ ń parọ́ fún mi madam. Parọ́ báwo even báyìí máa transfer 250,000 fún yín. Ṣé wàá rí fẹ́lẹ̀ tẹ̀sí. Tẹ́ bá ti wá parí iṣẹ́ yín àfẹ́yìn ní balance tó fẹ́. Ṣẹ́rí tó bá jẹ́ pé lóòótọ́ ò lẹ fẹ́ fún mi lówó lóòótọ́ ò ẹ̀rùn ló fòfò ń ṣe ní òjẹ́rì ṣẹ́rí ń sọ ọ̀gá débi pé bọ́gà bá kó obìnrin ń jẹ ẹ̀mọ́ kọ́dà kó sí ọkùnrin náà ni wọ́n bá kó kọ́dà tí wọ́n bá bẹ́ ẹran kó sọ̀rọ̀ yín wàá sọ fún yín lé. Mi ìfẹ́ gbogbo yẹn obìnrin tó bá ń kó kiri ẹ máa bá mi mọ́nítọ̀. Ọ̀gá ti rogo tí wọ́n bá bá ọmọ ọdún méjì tó jóbìnrin sọ̀rọ̀ yín wàá sọ fún yín tí bá délé ẹ sáré bá mi ṣe transfer. Ẹ jẹ́ kí n lọ mú fóònù mi wá kí n fi wá ṣe transfer màá gbà ká nọ́mbà yẹn. Ẹ sáré lọ. Ṣé ìdí pé àbáwọn mọ̀dámú ń gbé mi ní sàkámà yé ṣé ìjẹ́ pọ́n parọ́ fún mi sá. Ó dà ṣé wọ́n ti lọ mú fóònù wá. Ìwà bàǹgbà ni kàmọ̀rọ̀jú ìmúníkà ìnújì ìmúníkà kò jẹ́ agbóòrùn ní aṣebi. Bọ́ bébì ó ṣẹyẹ o. Kí ni mo tún ṣe báyìí. Ṣé mo kó ṣẹyẹ. Àbí ti ẹja tí àwọn ọ̀rẹ́ rẹ àwọn ẹlẹ́ja dà. ẹja wo ṣé bíbá lọ sọ pé fẹ́ ti ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi tẹ́lẹ̀ ni. Ṣé ń gbọ́rọ̀ tí wò mọ̀ pé ibi pẹlẹbẹ báyìí ibẹ̀ láti mọ́lẹ̀ jẹ èmi kàn ní ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bíbá yìí kó tó di pé àgbọ̀nà elégùsì lọ ni sọ́ọ́rí bó ti wà yìí nìsín òun ni ó dá wa lára yá àwọn ọmọ ṣẹ́ rẹ̀ wọ́n ti wà lọ́hùn èmi kàn ní ká bẹ̀rẹ̀ láti bí ni. aládé ládé yẹ èrò yẹ láàbí ọba àgbàrá ara Ọ̀yọ́ o èrò yẹ ọmọ ọlọ́jọ́ bíi èní o òkèlè máa wọlé máa rọra ó yá fẹ̀rẹ̀ ó yá fẹ̀rẹ̀ ọmọ ọlọ́jọ́ bíi ṣé èmi ni nígbà tí mi 200 lọ́wọ́ ẹ̀. èmi ni o. jẹ́ kí n dọ́dọ̀ òkè lọ jàre ìwọ lọ́mọ ìjẹ̀bú tólú ọmọ èrè ni wà. dúró sọ́ọ́dí tẹ́yàn bá gbé ọwọ́ stúdíò ọlọ́run má jẹ́ kí ọwọ́ èsì sẹ́sàn fún yàn. ṣé mo ìjẹ̀bú mọ kọlà ṣé mo jọ̀jẹ̀bú lójú ẹ̀ ọmọ lọrin ní mi. Ìlọrin Àfọ̀njá ẹnu dúdú yọ. ẹdùn òpó ọmọ láyé ẹyọ ọmọ ẹgbìyàn ọ̀tọ̀ ọmọ òpó kan bíi ti èyí tí ń bẹ lára ẹdẹ ọyún òpó gbọ́dọ̀ bàbá yín ní akọjú ẹ síná iná ò gbọ́dọ̀ wọn ní akọjú ẹ sómi omi ní ò gbọ́dọ̀ wọn ní àfikọ títò lé ọtí tó lé wọn kò ẹjẹ àbúkọ ọmọ alágídí ọmọ wo ní ò gbọ́dọ̀ èèlà Àfọ̀njá wọn kọjú ọmọ mẹ́lẹ́ wá sógun ogun náà lọ́jà jẹjẹ Ilé padà bọ̀ wálé mọ́ Ìlọrin Àfọ̀njá ẹni ìjọ sí ẹkùn ìlú tó mọ̀ ní kìnnà tán ìwọ náà lọ rí i. Ẹ tẹ́ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀. Èmi I can't wait ká dé Elégùṣì yẹn báyìí. Mi lè wait. Elégùṣì tá lọ ní mo bíà ẹnẹsí la máa mú tábà tó wà mú ẹnẹsí tán á mú rẹ́lẹ̀bẹ̀. Rẹ́lẹ̀bẹ̀. Tí wọ́n bá ní rẹ́lẹ̀bẹ̀ tán á bọ̀ sórí ògógóró sorry àmọ́ bá gbẹ. Baby, I love you. I love you too. Ngbà. Ojú àwọn èèyàn ni. Bọ́bà mi jẹ́ lójú àwọn ẹ̀. Bọ́bà mi jẹ́. Adùnní, wọ́n ní ẹ̀gbọ́n òṣèlémì mọ́ lákọ̀bí. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo pílánù wa lórí némì? Ó fi gbogbo yẹn sílẹ̀. Sórí, èmi àti boyfriend mi,
àti plan ni. Ó bẹ́tà mo jẹ́rìí. A fẹ́ gbé surprise lọ báyìí tí mi àti pé àwọn caterer tó máa dáná gbogbo ẹ̀yàn ọ̀rẹ́ mi pátá la máa jọ débẹ̀. Lákọ̀ọ́ bẹ́tà. A máa ṣe ayágbọ̀ràn àmọ́ first my tí mi. Yes, na oye mi kò lẹ́nu. Adùn máa ìnáwó wo ni ìwà àti boyfriend ẹ̀ ń planning tẹ́ ń polówó tẹ́ ń popular. Mọ́mí kó máa tí mi náà ni. Ṣé etí tí ẹ máa ń di ni? Wọ́n làwọn ò pariwo ṣé dandan ni kán pariwo ni ṣòro bí kò wù èmi náà ni ó wù mí kí n gbégélé kí n kó ẹgbẹ́ kí n kó ẹ̀rẹ́ kí gbogbo èèyàn tẹ̀lé mi lọ nígbà tán dẹ̀ ni kó má pariwo ṣé dandan ni kí ló dé aláwọn pásítọ̀ ní kán má ṣe ìkómọ ọmọ yìí tó bá wá pọ́dún kan o tó bá fẹ́ ṣe birthday fún àwa lè fi lé pọtí ká fọ̀nà róka ìwọ náà mọ̀ pé mi gan mo jáde ni mi ṣé wíwọ́n epo ni àbá ìrówó rà. Ṣe bí alákọ̀ọ́bí. Jọjàre ìyàkọ mi ẹ ṣé mo dúpẹ́ ṣé ilé tá a fẹ́ ṣe yìí àpérò tá bá ti fẹ́ ṣe birthday ọdún kan gbà yẹn la máa pe gbogbo yín a máa pẹgbẹ́ a máa pọgbà ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá Akórèdé bí ẹ láyé ẹ ti ń lọ rè lé ní ìsìn lẹ́yìn ẹsẹ̀ kò mọ lánàá. gbogbo èrò kan tèmi ni bí ẹ ti máa dúró tí ìyàwó ní kẹjọ àti ìyá àtọmọ kẹjọ fara yíra lọ́sẹ̀ kan sí kẹsẹ jọ bo tọmi sọmọ lẹ́nu àbí. Ẹ wo ẹjọ́ tẹ̀rẹ̀ lọ́rùn màmí èmi àtẹ̀tíjọ fàáfàá nulẹ̀ mo ti bẹ̀ẹ̀ tí ẹ dúró àṣẹṣẹṣẹ kọ́ mọ́ lánàá ni kí ló tó yẹ pé ní ló fẹ́ lọ. Ó dẹ̀ ní dandan kóun lọ ẹ wo ẹ filẹ̀ ẹ jẹ́ ọ lọ. Ẹ wò ya Akórèdé ẹ ní bínú sọ̀gá ni tẹ́lẹ̀ èmi náà tẹ̀ sọ fún wọn pé kọ́mọ́ tiẹ̀ já lọ wípé láti bí ìjẹta tá a ti débi àgàgà àná tá a ṣe ìkómọ mo mọ̀ mú nǹkan o mo mú nǹkan mo sì gbàgbé orúkọ mi bí ká mọ̀ kó o ń bímọ. Ẹ rọra máa mọ tí o ṣe mọ̀ pé ẹ̀yin drive. Oúnjẹ oníkó máa mọ̀ dùn àgàgà bẹ́ẹ̀ bá tọ́mọ lọ́wọ́ oúnjẹ wọn á mọ̀ dùn. Mọ́mí ẹ má dá fèyí ló ń jàre ó understanding nǹkan tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ mọ reason tí mo ṣe ń láti tètè máa lọ lónìí ká tó rí jọ́ 2 mẹ́ta mo tuntun padà wá. ká ló ṣe sí ni kí ọ̀gá gan máa lọ kí ọ̀gá máa lọ tiwọn kémi wà mí ìbá tí bá jọ ká wọn yàrá yìí ọkọ. ó yẹ kó kọ́lé síbí ni darling let me see so mọ́mí máa pè ìṣẹ́gbọ́. mo fọlọ́ sí ẹ fẹ́ sọ. ẹ pẹ̀lẹ́ wọn. Òkèlè dáhùn dìde. Mo ti fẹ́ dìde ẹ pẹ̀lẹ́ wọn. ẹ ṣeun mo gbádùn oúnjẹ yín. ẹ wá máa àwa ẹ ti rí o. yes ma ẹ wá máa tó jọmọ ọmọ ẹ tó jẹ fúdù ẹ o. Ọ̀rẹ́ mi ṣé ó dẹ̀ fíò pé nǹkan tí bàbá dírẹ́fà yín yẹn sọ òótọ́ ni ṣá àbí kó mọ̀ pé bàbá yẹn ó kàn ń parọ́ ni ó kàn ń wá àwáwí tó máa fi gba yìí lọ́dọ̀ ẹ ni o. Ṣé mo sọ ọ̀rọ̀ ẹ̀ fún ẹ lánàá àlórí ó ṣe fídíò wá fún mi gbogbo nǹkan tó ṣe ní pátì yẹn pátápátá níbi nímì yẹn pátápátá ni mo rí òun gan bó ṣe ń fẹnu barọ́ọ̀fù tó ń ṣe gbogbo ẹ̀ ní mo lórí record. ó mean pé ọkọ ẹ ó fẹ́ yàgò síta ó wá bí mo tún wá ṣe ní mi. àní confam ni mo ń sọ fún ẹ mi ò ṣeré. mi ìgbọ́rọ̀ lè rí o. kó dẹ̀ máa wá wò mo ti lálàá yẹn. Kí ni mo fi fẹ́ ṣé ìwọ rò pé ẹgbẹ̀rún Samuel lè sàmọ́ lọ́run lọ́wọ́ ni ìwọ lórí láyé òun bẹ́ mi ju ọkọ wo tí ò bá fi ọkọ mi sílẹ̀ wàá gúnyán láyé wàá lọ gbọbẹ̀ lọ́run. jọjọjọjọjọjọjọjọ má pa mí jọjọjọjọjọjọ. láì mọ̀ pé ibi tá láyé máa já sí ni nípínlẹ̀ nìkan fi ìbọn lé mi kiri lójú o. Okay fine gbogbo ilé ti ṣẹlẹ̀ ń sìn jọ torí Ọlọ́run kí ni solution kí ni nǹkan tó fi pé a máa ṣe pé a máa ṣe because ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ṣọ̀rọ̀ kékeré o. mi ní take it easy pẹ̀lú ẹ̀. ó bẹ́tà. nǹkan tí máa bá pò ara ẹ̀ máa kọ̀ mi ní take it easy pẹ̀lú ẹ̀ o. ọ̀rẹ́ mi nígbà ṣòro ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá sọ pé bí àwọn smart orí àwọn pé a máa jẹ́ kó yé wọn pé àwa gan fúnra wa ọpọlọ tó wà lórí àwọn òṣìṣẹ́ ni ìwọ ṣọmọ nǹkan tó ṣẹlẹ̀ ṣàfọkàn rẹ balẹ̀ mo wà pẹ̀lú ẹ̀
sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn a máa rí the end má wọrí oní mi náà ṣàfọkàn rẹ balẹ̀ I'm with you. inú jìn ìmúníkà kò jẹ́ agbóòrùn aṣebi. ẹ dúró nù ẹ. all the love everything I show to you. ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣé ẹ ti rí àrídájú ẹ̀ kẹ́ ẹ tó wá gbé sọ fún mi báyìí. mọ́mí kí lẹ ń sọ yìí ṣé mi ò ní ráàlú dájú nǹkan máa wá sọ fún yín mo gba mú báyìí ní red handed ni mo mú confam ni mo sọ pé mo ní evidence gidi lọ́wọ́ àló bímọ síta ó tún ṣe kó mọ. òótọ́ ni o ọ̀rẹ́ mi àkàbà yìí no be say dem say ọkùnrin máa burú gan ó fún yàn lóyún ta ìyẹn tí wàá bímọ wọ́n tún wá ṣe ìkómọ lákọ́ tún wá ṣe. ó ti tó kí ló dé tó fẹ́ rẹ ẹlẹ́rù tó fẹ́ fà tiẹ̀ lọ́wọ́ báyìí. ọmọ mi ọ̀rọ̀ yẹn máa ká mi lára ni ó ká mi lára ni. ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀. mami mo ti make up mind mi bó ṣe wà yẹn kóòtù láti máa pàdé. àwọn tó máa ń sọ pé ọkùnrin báyìí jìká ni kéèyàn gbé sí kó má gbé sórí pé tó bá ti ṣòṣì báyìí ra yẹ sílẹ̀ tó tọ́nà sọ o mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń sọ ni kóòtù báyìí láti máa lọ pàdé. kóòtù báwo kóòtù mi ìfẹ́ gbọ́rọ̀ kóòtù. mú mi ẹ̀ wò ṣẹ̀rí kóòtù yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n la máa lọ mo fẹ́ kó bá wa kó dá sẹ̀rí àfún fọ́pọ̀ ẹ̀ gidi àwọn ọkùnrin tẹ́ pé olójú kò mú ọ̀rẹ́ tẹ́ pé kó máa. ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà. èwo ni gbàràn mi dẹlẹ́rù tiẹ̀ tájídì tó fẹ́ dọ̀pọ̀ ẹni kí ni wàhálà tiẹ̀. ṣé o máa wá lọ bóyá kó máa lọ kí n fi ráyè bọ́ ọmọ mi sọ̀rọ̀ tán. wọ́n mi ò ká mi lára ni. èmi ò mọ gbàràn mi dẹlẹ́rù tájídì tó ń dọ̀pọ̀ ẹni báyìí bíi tiẹ̀ yìí kí ló le tó yẹn ṣé bọ́ọ̀lù ẹlẹ́pẹ̀rẹ̀ ayé. ọ̀rẹ́ mi ọkùnrin ò máa lọ́rùn I'm telling you ọkọ ẹ burú o pẹ̀lú adúrú ìyà tó bọ́ ọmọkùnrin yìí jẹ káti wà ní pé kò ṣojú mi máa wò pé bóyá ọ̀rẹ́ mi ò bá jìyà àwọn tí mo wá mọ̀ pé ọ̀rẹ́ mi ó bọ́pọ̀ ẹ̀ jìyà nígbà tó jó ń pọ́n ẹ̀ méjèèjì tí ìyà ń jẹ ẹ̀yin méjèèjì tó dúró tọ́kọ ẹ̀ ó wá wà òkè ń sìn owó ti wá dọ́wọ́ ẹ̀ wọ́n pé kí mo lè fi san fún ìyàwó mi pé kó wà lọ fẹ́ ìyàwó mi síta wọ́n ṣe bẹ́ẹ̀ ó yẹ kó jìyà nǹkan tó ṣe yẹn ò dáa ìwà burúkú ló wù yẹn. ọ̀rẹ́ mi Jùmọ̀kẹ́ Ọlọ́run ti kọ́ pé kádà wà láò ni Ọlọ́run ti ní pé ó máa níyàwó kejì ni Ọlọ́run máa nílẹ̀ nídìí ẹ̀wẹ̀ ó máa ní máa wọlé ọkọ ẹ̀ lọ́ọ̀kan bá ìjọ tó ìtọ́ Ọlọ́run ibi tó bímọ sí èyí tẹ́wọ̀ ìtẹ́ ìsàn má dá lóhùn o mo fọlọ́run bẹ̀ má dá lóhùn tó ti gbọ́ má dá lóhùn. ọ̀rẹ́ mi wọ́n ní kó jókòó sínú ìyà kí ìyà máa jẹ kó máa mú gàrí. ṣé o fẹ́ gbọ́ I'm your best friend mi lè fún ẹ lófo láyé ó tiẹ̀ fi dá ni wọ́n fẹ́ sọ ẹ́ dolówó ni. ṣé o fẹ́ gbọ́ advice tèmi as a good friend ọ̀rẹ́ tẹ́ pé kò ní tún ẹ̀ fat ló máa gé fún ẹ. ṣé o fẹ́ gbọ́ mi a máa lọ wá lọ́ọ̀yà tó dángájá torí ẹ̀ pé tó mọṣẹ́ bẹ́ẹ̀ ni ṣùwárí ṣé ológun tó ń jọ lójú yẹn tó fi pé mo ti lówó o mo ti arrive o ọkàn mi ti balẹ̀ o ṣé ológun yẹn mo bá yín bẹ̀ sí méjì ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀rẹ́ mi ti lówó nìyẹn jẹ́ kó máa kó ṣì ẹ̀ lọ́kùnrin ọgbọ́bìnrin ìwé tó fẹ́ lọ báyẹn as for you fọkàn rẹ̀ balẹ̀ a máa lọ wá lọ́ọ̀yà tó gbójú tó mọṣẹ́ kò ń ṣe advice táwọn kan fún ẹ tí ò make sense tí ò mọ orí pípẹ́ wá èmi á sòtọ́ ọ̀rọ̀ fún ẹ tọ́rọ̀ rẹ mi ló jẹ́. má dá wètè lóhùn jàre ọwọ́ ẹ kó dàbí ajẹgbodò tó wẹ́ni kó wà ní má dá lóhùn àǹtí kóòtù dé ká wá di ọ̀wẹ́ ibi tó bímọ sí ó mọ̀ pé nọ́mbà wọn ni ẹ àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo ó fẹ́ lé ẹ kó ń di ẹwẹ́ ni ọlọ́run òde nígbà fún wọn ó máa jókòó sílé bàbá ọmọ ẹni má dá lóhùn o kóòtù ń bo ibo ló ti gbọ́n ta ló ń ṣe bẹ́ẹ̀ níbo ló ti ń ṣe bẹ́ẹ̀ pé yàn lọ kóòtù yàn gbọ́kọ̀ ẹ̀ lọ kóòtù yàn tún wá ń padà sílẹ̀ má dá lóhùn o dábí ṣe dá ló ń wà tó pé òun náà sì ilé ọkọ òun àtọ́kọ̀ wọn ti jà. inú jìn ìmúníkà kò jẹ́ agbóòrùn aṣebi. ok wọ́n ti gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàlàyé bọ́ ẹ jẹ́ kí n bí ẹ̀yìn ǹjẹ́ ti ro kíní dáadáa kẹrù jìnlẹ̀jìnlẹ̀ ẹ̀rù kanlẹ̀. mo ti ro dáadáa ẹ̀yin náà wá dúró àlàyé tí mo ṣe fún yín irú ọkùnrin yẹn kéèyàn tún ṣì wà pẹ̀lú ẹ̀ ó ti sú mi o in fact mi ì lè cope mọ́ ẹ mọ̀ pé ọkùnrin yẹn lè pààyàn ṣá. pààyàn bíi ti báwo. ó lè pààyàn o mo ti rò dáadáa. ṣé rí divorce tẹ̀ ń wo èyí a kò máa ń fi ojú kékeré a máa fi ń wò ní ọwọ́ yẹ̀pẹ̀ la fi mú nǹkan tó rọ̀ mọ́ pọ̀ gan. ṣé rí ọlọ́run tó mú ọkùnrin àtòbìnrin papọ̀ tó fi wọ́n ṣe ọkọ àtìyàwó ó ní nǹkan torí tó bá dẹ̀ àdí pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ náà gbogbo ẹ̀ náà kò ní divorce kí wàá ní gbogbo ìwé mímọ́ sọ fún wa tá a bá ṣẹ́ra wa kápẹ́ra pàápàá jùlọ ọkọ àtaya kó má sẹ́ni kẹta ẹ̀pẹ́ra yín kẹbẹ̀rẹ̀ yín
kẹ̀tẹ̀síwájú òun ni ìwé mímọ́ sọ fún wa ṣé ó ti yé yín ok ó yé mi ọkọ yín ó ṣàṣìmáṣe kò lọ bóbìnrin mi ṣe ń ta wọ́n bímọ mi ò sọ pé nǹkan tó ṣe dà o mi ò sọ bẹ́ẹ̀ àmọ́ kí wá ní a lè dáríjì ara wa fún ká gbàgbé ọ̀rọ̀ àtẹ̀yìnwá gbàtọ́ ọlọ́run ò ṣe mọ́ pẹ̀lú yẹn òun ò fẹ́ yín mọ́. ẹ wo lọ́ọ̀yà mo ti rò dáadáa a ti rò dáadáa. ẹ wo lọ́ọ̀yà ṣe fẹ́ gbọ́ a ti rò dáadáa in fact ọ̀rẹ́ mi ti jókòó ó dẹ̀ ti rò dáadáa bó ti rò ni. a ti rò dáadáa. ó ti rò ẹ wo ìkà lọkọ ọ̀rẹ́ mi yẹn o tó bá rí ejò báyìí tó wá rí ọkọ ọ̀rẹ́ mi kàn mú ọkọ ọ̀rẹ́ mi kàn pa kọ́dẹ̀ fẹjọ́ yẹn lè kó máa lọ. yes because mi lè imagine ọ̀rẹ́ mi àtọkọ ẹ̀ wọ́n jìyà wọ́n jìṣẹ́ wọ́n ṣe wàhálà ó wá dé tán ó wá fi pé nǹkan tó máa fi compensate ọ̀rẹ́ mi pé kò lọ fẹ́ yàwó òṣì àti àwọn ọmọ òṣì síta ẹ wò kò possible ó ti rò dáadáa ẹ bá wa nǹkan tá a fẹ́ nìyẹn divorce yẹn gan ló fẹ́. ẹ jọ sísítà yín lọ́wọ́ àbí. ọ̀rẹ́ mi ni. ok ọ̀rẹ́ ni. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ tí ò fẹ́ kí nǹkan bàjẹ́ ni o. anyway mo ti gbọ́ but màá tún fẹ́ rọ̀ yín lẹ́ǹkan kẹ́ tún tú ọ̀rọ̀ yìí rò. a ti rò dáadáa. lọ́ọ̀yà ó ti rò kò sí nǹkan tó ń rò mọ́ kò sí nǹkan tó ń rò mọ́. anyway màá tún farabalẹ̀ ka gbogbo brief yẹn dáadáa but ẹ gbà mí láyè tí n bá pè màá tún lè suggest àwọn kọ̀ọ̀kan fún yín but a máa ṣiṣẹ́ lórí ẹ̀. final conclude. ẹni sùúrù a máa ṣiṣẹ́ lórí ẹ̀ wọn mo fẹ́ kẹ́ tún dà kí náà rò. inú jìn ìmúníkà kò jẹ́ agbóòrùn àṣebí. All the love, everything I show to you. I can't just believe you can do this to me. Mo hope pé good news ni. The love I show to you without God, I will forget everything. What's this? Divorce letter. Yeah, divorce letter. Is this for me? Yeah, ṣobororúkọ wa ń bẹ. Why now? Like why kí ló ṣẹlẹ̀ now? Òkú tó sin ẹsẹ̀ tí yọ síta gbogbo nǹkan tó ń cover àṣírí ẹ̀ ti tú. Jẹ́ ká pàdé ní court. Nǹkan tí mo lè sá fún lélẹ́yìí. Nǹkan tí mo sá fún lélẹ́yìí. Brother mi ṣẹ́rí wíwá tí mo ní kẹ́ wá yìí is very clear pé mo fẹ́ ká yanjú ọ̀rọ̀ tó wà lẹ́nu nítorí ìyàwó yín fine àwọn lèmi mọ̀ ìgbà tó gbé mátà ìwá fún mi pẹ̀lẹ́ àwọn junior lawyers mi tí analyse gbogbo ẹ̀ mú ni ok kó tiẹ̀ tó di pé a fẹ́ lọ ilé ẹjọ́ ẹ ṣe jẹ́ kí n meet ọkọ obìnrin kàti ẹjọ́ sọ́wọ́ bóyá nǹkan ta lè yanjú níbí báyìí ni tí a ní láti lọ kóòtù mo ṣe nídàá ẹ jẹ́ ń gbọ́ láti ọ̀dọ̀ tí kí lẹ́yìn rò àbí kí ló ń ṣẹlẹ̀ gangan. That's the point. Kò ṣàlàyé anything fún mi. Kò yé mi ẹ mọ̀. Yes. Di bí mo ṣe débi as a matter of fact tàfi débi òun ló jókòó yìí mo ń béèrè kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ she's not saying anything. Kí ni mo fẹ́ sọ? Mi lọ́rọ̀ tí n fẹ́ bẹ sọ. Nǹkan tí mo fẹ́ ṣe ni mo fẹ́ ṣe o. Nǹkan tí mo ṣe mi ò mọ̀. Bọ̀ wọ́n fún yín lẹ́tà. The only thing tí mo mọ̀ ni pé ó fún mi ní lẹ́tà. Àwa la draft lẹ́tà láti chamber wa. Mo rí orúkọ yín bẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìyàwó yín kan náà fẹ́ divorce yín ni. Yes. Òun ló jókòó yìí. Kò sí anything fún mi. Ok gbogbo ẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún mi tán fún mi ní evidences tí a fi lè draft ọ̀dà mi ẹ ṣàṣemáṣe ẹ ní extramarital affair tẹ̀tí bímọ síta ojú ẹ lọ ìyàwó ẹ̀ dẹ̀ ni àbí divorce letter òun ò ṣe mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó shock mi gan, ó já mi lára jẹ. Ó bá mi lójijì. Because mi mọ reason tó ṣe sọ̀rọ̀ nǹkan báyìí fún mi kó tiẹ̀ ṣe gbọ́ tẹnu mi náà.
mọ̀ mí kí màá ti bẹ̀rẹ̀ máa dé explain. Kò sí nǹkan tí mo fẹ́ sọ. Òṣèbó ò ní tẹ́lọ́rùn ni, aláìní tẹ́lọ́rùn ni. Nígbà tí mo ti ń bẹ jìṣẹ́ jìyà látijọ́ yìí, ó wá ní change díẹ̀ lọ́wọ́ wá rò pé ayé ti kí o lè fẹ́ bìnrin mi. So mo dẹ̀ ti rí evidence, kò sí nǹkan tí mo fẹ́ bẹ ṣe mọ́ o. Kò sí mọ́ kólúkálukú máa lọ́ lò ẹ̀. Ẹ̀nà ẹ jẹ́ ká wò ṣẹ́rí, ẹ jẹ́ ká ṣe báyìí. Ṣẹ́rí ibi tọ́jú orí mi dé ń sìn, èmi náà lẹ́bi o. Àmì bú ni grandfather mo lọ́mọ ọmọ. Now ẹ jẹ́ ká wá gbé iṣẹ́ ti lọ́ọ̀ ti sẹ́gbẹ̀ kan, ká wá sọ ní ti ẹ̀gbọ́n àbúrò ẹbí. Ṣẹ́rí divorce ò ń ṣe nǹkan kékeré. Ohun tó máa ń mú wá ó pọ̀, nǹkan tó so mọ́ pọ̀ gan. Now mo fẹ́ kẹ́ ro tọmọ yín, irú ọmọ bẹ́ẹ̀ tó ti rí òbí ẹ̀ papọ̀ bàbá àtìyá tó wá ṣàṣà wá di pé ẹnìkan ló ń rí gbogbo gbà gbọ́dọ̀ yín ló wà ní o. Ṣé tọmọ Ọlọ́run á wò. Ó máa dé point kan life ẹ̀ tó máa béèrè bàbá ẹ̀ tí ó bá dẹ̀ ní dédé ó lè yí ọ̀hún kankan padà nínú ìwà tó ń wù. Ó máa ń disturb gan. Broken home ò ń ṣe nǹkan tó dára rárá. Èmi tí mo bá yín sọ̀rọ̀ I'm a product of broken home. Mo dẹ̀ mọ̀ nǹkan tójú mi rí, Ọlọ́run ló gbé mi ró báyìí. So mo fẹ́ kẹ́ ro kẹ́ dàrú dáadáa. Orí tá bá délé ẹjọ́ kò sí pa ń padà mọ́. Judgement yẹn lè máa favour yín gan, a lè sọ. I won't be the judge, but mo kàn fẹ́ ká gbé yẹ̀wò dáadáa ní ká tó tẹ̀síwájú. Àwọ̀ mo ti make up mind o. Okay, tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, but màá fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọkọ yín. Kí ni ẹ̀yin rò finally? It is fine by me. That's how she wants it, so I'm good. So we should go ahead and file for the case. Yes. But ẹ̀gbọ́n nǹkan tó sọ ní bó ń ṣe fẹ́ nìyẹn. Ká fa gbogbo ẹ̀ lé òfin lọ́wọ́ báyìí. Ẹ ká tẹ̀ lọ. Òfin fọ́jú gan bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, law is very blind. Nǹkan tí mo fẹ́ ni. All right, kò sí problem. I'll prepare all necessary briefs. About the file case, I'll get more dates that might appear. So to you. Lord, I show to you without God, I will forget everything. Ọ̀rẹ́ mi, mo sọ fún àgbéwà lẹ́yìn ṣe máa ń gbéwà lọ. Kó ló ń jẹ lé? Màá jẹ èso sínú yẹn náà, màá jẹ gbogbo ẹni máa jẹ papọ̀. Ó dẹ̀ wọ́n tèmi fẹ́ Jùmọ̀kẹ́. Kabula ni mo fẹ́ o. No, ẹnu. Kabula ni mo fẹ́ wo Jùmọ̀kẹ́ tẹ̀ níbi ìpọ̀ tó máa ń tó lé o. Tó bá débi oúnjẹ yẹn, ó make sense gan. Gbé wa lọ. Gbé wa lọ náà. Jùmọ̀kẹ́. Ibi tẹ́ bá ti fẹ́ lọ ẹgbẹ́ wa lọ, ibi tí wọ́n fẹ́ lọ kájọ lọ, ibi tí wọ́n náà fẹ́ lọ kájọ lọ. Ọ̀rẹ́ mi, wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. Wọ́n ló máa sanwó. Wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. Ṣé mo dey join company? Ẹ jókòó. Bọ́ọ̀lù yẹn máa ń ṣe báyìí. Mo tẹ́ mọ̀ ẹni pé wájú ẹ̀wà, who does that? Ṣé ẹ mọ̀ rí mi? Àbí? No, ó wrong. It's wrong. Anyway, sister, mo fẹ́ rí. Èmi lẹ fẹ́ rí. Èmi lẹ fẹ́ rí báwo? Ṣé mo jọ single lady ni? I'm a married woman. Àbẹ́ ìwòjú àwọn tẹ fẹ́ rí. Hello. Now, listen. Tí a bá ṣe mistake, yóò yẹ láti fi bọ́ fún omi. Ní ìgbẹ́ bá ń bọ́ sàtìkà, ní kí o já ṣe àwọn òṣèlú ìlú tó jẹ́ bẹ́ẹ̀. Tí a bá ṣe mistake bẹ́ẹ̀ fún wọ́n sọ báyìí. Are you in? Smart. Yemi, my caller, you're looking good. Sweet, how we doing? Can I have a word with you? Ìṣẹ́jú kan láti jọ Yorùbá kó bèèrè pàdé ẹ̀ já lọ járe. Kò sí problem ẹ wà ṣé wà ókè. Ẹ máa smile ẹ ká máa jẹ ọ̀rẹ́ ẹ. Ẹlẹ́rìn, are you right? No problem. Kò sí wàhálà. Ayé mi o, sísá ìjọ, ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀ mi. Ọlọ́pàá ẹ̀ ní nọ́mbà níbi o. Ẹ̀ ní nọ́mbà níbi o. Kí ló ṣe ṣẹlẹ̀? Kí lè ibo lẹ
trying to do this? Àjẹun jẹ́jẹ́ ní wítì ni màá. Bọ́n bọ́ ìsọ̀jẹ́ kó àwọn dé nìyẹn. Pẹ̀lú bọ́ lọ́wọ́, òun nìkan ló mú láwọn yẹn wà. Ọmọ mi nìkan ló mú. Bẹ́ẹ̀ ni òun nìkan ló mú. Ibo náà wá ọmọ mi lọ báyìí. Ibo la wá fẹ́ wá, ibo ni mo fẹ́ lọ báyìí kò lọ. Ẹ wò mọ́ mi yẹn kọ́ tèmi ìfura sí òun lọ́kọ ẹ̀. Wọ́n ṣẹ̀kọ̀ àwọn dé láti kóòtù ni. Ó nìkan ni mo fura sí màá. Ayé mi òun àtọ́kọ ẹ̀ ń lọ kóòtù lóòótọ́ ṣọ́kọ ẹ̀ ló máa ń ṣiṣẹ́ yẹn ni. Ẹ̀yin ó dà ibo ni kí n wá báwo ni jákàdọ́ ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ náà. Ẹ jẹ́ ká kọ́ lọ sí police station. Police station ní kí ẹ jẹ́ ká kọ́ lọ ọ̀nà ká lọ́ make statement. Bẹ́ẹ̀ ni màá. Yòówù bẹ́ẹ̀ ni ká kọ́ lọ màá. Ó yá màá. Madam, a ní kò jẹun olóòjẹun, a ní kò mú nǹkan olóòmù nǹkan, kò mú tajútajú olóòmù, ẹ̀mí ò dẹ̀ ní tọwọ́ àwa tó. À ń ṣèyàn burúkú o, à ń ṣèyàn burúkú rárá, bẹ̀tí tí ọkọ ẹ bá prove stubborn, mi ò ní hesitate láti waste life rẹ. Listen and listen carefully, máa pẹ́ ọkọ ẹ sí nǹkan bá sọ. Are you with me? Ṣé amateurs ló pè wá ní láti 20M òun bá wa bargain sí 7M? Now for the last time I want you to talk to him. Kó tiẹ̀ sún wá kéde ẹ̀ ṣùgbọ́n hello báyàwó ẹ sọ̀rọ̀ náà bá sọ̀rọ̀. gbà èwo ni wèrè gbá fóònù lọ́wọ́ wọn máa ń yìn ẹ́ o kò gbádùn. Hello lọ́wọ́ lé ẹjọ́ máa yẹ kó pa mí. Jọba mi fún wọn nígbà tó fẹ́ wọn náà fẹ́ gba 10 million. Give it to me. Now listen and listen carefully. For the last time, 10 million, no deal. And tí o bá hesitate láti sanwó yẹn, I'm giving you 48 good hours. Kò san ransom yẹn. If you fail to do that, consider your wife dead. Ṣùgbọ́n. Tí bá ní mo rí ilé ìrọ̀ ni mo pa. Wọ́n ti kidnap ẹ lóòótọ́. Okay, fine, calm down. What is the situation now? Kò yé mi rárá, wọ́n ní 10 million làwọn fẹ́ gbà. What? 10 million? Yes, wọ́n ní 10 million làwọn fẹ́ gbà káwọn tó lè release ẹ. Come on, that's a whole lot. Tó bá mọ èèyàn tó ti ń pè mí, àwọn family ẹ̀ ti fẹ́ pè mí pa, wọ́n ní ṣe torí pé gbé mi lọ sí court. So ọ̀nà tí mo fẹ́ gbà yọ ni pé kí ní kọ́ wá kidnap ẹ. Of course, kí ló expect? Ọmọ àrùkọ àwọn làwọn à ń díẹ̀ ni. Báwo ni mo ṣe fẹ́ explain ara mi? Darling, calm down. Calm down. I know you are tensed right now, but I need to solve everything on it. Ṣé o lè bá àwọn kidnappers yẹn sọ̀rọ̀ ni? Tó bá tẹ̀lé gbá bí 7 million lọ́wọ́ wa, 10 million pọ̀. Baby, mo ti try nǹkan tó jù bẹ́ẹ̀ lọ. In fact, mo ti bá wọn sọ̀rọ̀ 8 million. Wọ́n ní tí mi ò bá ti lè mú 10 million naira yẹn wá pa àwọn máa pa ni. Kọ́ máa pa o, kọ́ máa pọ̀ mọ́ lọ́mọ o. Kí mo fẹ́ ṣe báyìí o? Okay, calm down, darling. You know what? Let me make 1 or 2 calls. I'm a ruin. Sorry. Please, just take it easy, okay? Take it easy, I'm coming. I'm trying to take it easy. Kamaraju, Imunika, Inuji, Imunika, Gojiagborun, Ashebi. All the love, everything I show to you. Again, just believe. Yeah, hello, sir. You can do this to me. Yeah, mo ti wà ní ibẹ̀ yẹn. Now listen. Má play pranks pẹ̀lú mi. Okay, nǹkan tí mo rí, I can see black gate. And lọ́wọ́ sí mi bí I can see Kana. Okay, bẹ́ẹ̀ ni mo wà sir. Now, má lọ síwájú. Níbi Kana yẹn. Right away, sir. I'm coming now. All the love, everything I show to you. Again, just believe you can do this to me. Good. Bẹ́ẹ̀ Kana lè máa lọ. Wúwẹ̀ bó ṣe ń lọ. Ó yá dúró síbi tó dé yẹn. Gbé báàgì yẹn lẹ̀. Ó yá máa lọ wájú. Okay, máa lọ. Wàá pàdé ìyàwó ẹ̀ lọ́nà. All right. Okay. Good. Ituka, divorce.
divorce. Bang Kamoraju Imunika Inuji Imunika Gojiagborun Ashebi. All the love, everything I show to you. I can't just believe you can do this to me. Yeah. The love I showed to you without God, I will forget everything. Àdìgbòlò ni wọ́n wá ní kúrà, irọ́ ni wọ́n pa, wọn ò fẹ́ ní fẹ́rẹ̀. Ituka, 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 divorce, divorce, divorce. Ituka, Ituka, divorce, divorce, divorce. Ituka, Ituka. Ìyàwó agbẹ́mọ́jà òsì, àjà má parí lọ́lọ́run ò fẹ́. Rántí, this is not how we started. Rántí, kò ń ṣọba ìbẹ̀rẹ̀ lẹ́yìn. Divorce, divorce, divorce. Ituka, 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 Ituka. Divorce, divorce, divorce. Ituka, Ituka. Divorce, divorce, divorce. Ituka, Ituka, Ituka.